Ẹ kú dédé àsìkò yìí. Mo kí gbogbo etí tó ń gbọ́ ìkànnì Àgídìgbo pé etí tí ẹ fi ń gbọ́ ìkànnì yìí, etí náà ẹ ní fi gbọ́ ìròyìn ìbànújẹ́. Olóòtú, mo kí yín dáadáa. Orúkọ mi ni Fatosin Awóṣọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Akífákan Òdodo. Gẹ́gẹ́ bí àkòrí àti ìbéèrè tí ẹ bi wá, kí ni ojúṣe babaláwo ní ààfin àti láwùjọ Yorùbá láyé àtijọ́? Ojúṣe babaláwo pọ̀, bẹ́ẹ̀ ni kò kéré rárá, bẹ́ẹ̀ ni ò mọ́ ní bíntín tí ipa tí babaláwo máa ń kó. Ṣùgbọ́n ká tó bọ́ sínú agbami ìdáhùn sí ìbéèrè yìí, a gbọ́dọ̀ kọ́kọ́ mọ irú ẹ̀dá tí babaláwo jẹ́. Ta ni babaláwo? Torí ọ̀pọ̀lọpọ̀ gan ò mọ babaláwo. Wọn ò mọ̀ yàtọ̀ sí oníṣègùn, wọn ò mọ̀ yàtọ̀ sí jagunjagun, wọn ò mọ̀ yàtọ̀ sí adáhunṣe. Gbogbo ẹni tó bá ti ń jẹ́wé, tó ti ń yìnbọn, tó ti ń pọ̀fọ̀ lójú àwọn èèyàn, babaláwo ni wọ́n, gẹ́gẹ́ bí àwọn tíátà ti yàwòrán rẹ̀ fún wọn. Ṣùgbọ́n babaláwo ò rí bẹ́ẹ̀. Babaláwo ni ẹni tó kẹ́kọ̀ọ́ nípa Ifá, tó fi ọ̀pọ̀lọpọ̀ ọdún kẹ́kọ̀ọ́ nípa Ifá. Látara Ifá tí ó kọ́ yìí, ó sọ di ọlọ́gbọ́n, olóye, onímọ̀, onísùúrù, ẹni tí ó ń tẹ̀lé òfin, ìlànà tí Ọ̀rúnmìlà là kalẹ̀ kí baba tó padà sájùlé ọ̀run. Babaláwo ní ń rọ́pò Ọ̀rúnmìlà nílé ayé. Láyé àìsítàn, gbogbo ohun tí babaláwo ń ṣe, tí Ọ̀rúnmìlà ń ṣe láyé àtijọ́ ni àwọn babaláwo ń ṣe lóde òní. Torí náà, babaláwo á máa lo ewé, á máa lo egbò, ṣùgbọ́n Ifá ni máa ń darí babaláwo. Kì í ṣe ohun tó bá ń bẹ lọ́kàn babaláwo ni máa ń ṣe. Láti ṣèwádìí, babaláwo máa ń béèrè lọ́wọ́ Fá. Wọ́n á máa dá ike Fá tàbí kí wọ́n ṣán ọ̀pẹ̀lẹ̀ láti mọ ohun tó ń ṣẹlẹ̀ àti láti mọ ohun tí wọ́n máa ṣe sí bí babaláwo ṣe jẹ́ nìyẹn. Kí wá ni ààfin? Ó ṣe pàtàkì fún wa náà láti mọ ààfin. Ọ̀pọ̀lọpọ̀ kàn rò pé ààfin ọba, kí ló wà nínú ààfin gangan tó fi ń pè ní ààfin? Ààfin ni ibi tí a yà sọ́tọ̀, tí a kọ́ sọ́tọ̀, tí gbogbo ìlú gbáríjọpọ̀ fẹ́nu kò sí láti yà sọ́tọ̀ fún kábíyèsí láti máa darí ìlú. Kí wá ni àwọn ohun tó kóra jọpọ̀ láti di ààfin? Ohun àkọ́kọ́ ni àwọn òrìṣà tí wọ́n fi tẹ ìlú dó, bí Èṣù, Ògún, àwọn òrìṣà tó jẹ́ pé èèyàn ni wọ́n kọ́ tó dòrìṣà. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń gbáríjọpọ̀, wọ́n máa ń wà nínú ààfin. Àwọn ohun ìṣúra tí wọ́n fi ń fọba jẹ a máa wà nínú ààfin. Ọba fúnra ara rẹ̀, olórí, àwọn òṣìṣẹ́ ọba, àwọn ọmọ ọba, gbogbo àwọn wọ̀nyí ló gbáríjọpọ̀ tí wọ́n di ààfin. Ó yàtọ̀ sí ayé òde òní tó jẹ́ pé wọ́n á kọ́ ibì kan, ọba á máa rìzúmù síbẹ̀, á máa lọ láàárọ̀, á máa padà sílé lálẹ́, á ní ilé tiẹ̀ lọ́tọ̀, á ní ààfin lọ́tọ̀. Rárá, kò rí bẹ́ẹ̀ láyé àtijọ́. Inú ààfin ni ọba ń gbé, ọba kì í kúrò nínú ààfin. Àwọn ẹbí ọba náà inú ààfin ni wọ́n máa ń gbé, wọn kì í kúrò níbẹ̀. Àwọn tó ti jẹ kọjá kí ẹni tó wà níbẹ̀ tó bọ́ síbẹ̀, wọ́n máa ń ní àpẹẹrẹ kan tí wọ́n máa ń ní ibi tó máa ń yà sọ́tọ̀ tí wọ́n máa ń fi àpẹẹrẹ wọn lélẹ̀ láti sọ di ààfin, láti sọ ààfin di ibùdó àṣẹ. Ibùdó àṣẹ, òun ni ààfin jẹ́. Ààfin tí ò bá ti sí òrìṣà kankan bẹ̀, ilé lásán ni. Ààfin tí ò bá ti sí àwọn ohun ìṣúra yìí àti àwọn àpẹẹrẹ ọba tó ti jẹ́, ohun ilé lásán ni. Tí a bá dé Ilé Ifẹ̀, tẹ́ bá ti ń wọnú rẹ̀ lẹ ti máa rí àwọn àpẹẹrẹ àwọn ọba àwọn Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n ti jẹ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ náà ní ilé ààfin Ọ̀yọ́, ẹ máa ti máa rí àwọn àpẹẹrẹ, yálà ìlú Gbẹ̀du ni o, yálà ibì kan tí wọ́n yà sọ́tọ̀ fún ọba kan ni o, yálà ìtú tí ọba kan pa ni o, yálà kànga kan ni o. Àwọn ohun ìṣúra kan ń bẹ tí wọ́n máa ń sọ di ààfin, kì í ṣe ilé lásán. Níwọ̀n ìgbà tá a ti wá mọ ẹni tí babaláwo jẹ́, tá a sì ti mọ ohun tí ààfin jẹ́, ó ṣe pàtàkì fún wa ńsìn láti mọ ojúṣe babaláwo nínú ààfin. Ojúṣe àkọ́kọ́ òun ni pé kí ààfin tó dé rárá, babaláwo ní máa ń tẹ ìlú dó. Babaláwo ní máa ń tẹ ìlú dó. Tí ọdẹ bá ti ṣàwárí ìlú kan, torí àwọn ọdẹ wọn á máa rìn púpọ̀, wọ́n máa rìnrìn àjò ju babaláwo lọ.
ṣùgbọ́n tó bá ti rìnrìn àjò tó ti ṣọdẹ tó rí pa ìlú yìí kò sẹ́nì kankan bẹ̀ wọ́n á kì sí babaláwo àwọn fẹ́ tẹ̀dó síbí yìí tí wọ́n bá ti rí ibi bẹ̀ babaláwo máa dáfá wọ́n ní ibi yìí dá láti tẹ̀dó sí o ẹjẹ́ á pọ̀n sókè o ẹ má jẹ́ àtẹ̀dó síbí o nǹkan kan máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú o bí àpẹẹrẹ ìlú tí èmi ti wá ìlú Ìṣàrà Rẹ́mọ nígbà tí wọ́n tẹ̀dó sí ibì kan wọ́n bẹ̀rẹ̀ sí ń bí ààfin lọ́mọ wọ́n wá tún dá Ifá ló wá sọ fún wọn pé kí wọ́n rìn síwájú níbi tí wọ́n tẹ̀dó sí ní ọjọ́ ti tòní àtìgbà tó ti débẹ̀ wọn ò bí ààfin mọ́ nǹkan wọn sì ń lọ ogun òsì kó wọn ní ìlú náà títí di àsìkò yìí torí náà babaláwo ní máa ń tẹ ìlú dó lẹ́yìn tí ọdẹ bá ti ṣàwárí ìlú náà lẹ́yìn tó bá wá ti tẹ ìlú dó babaláwo náà ní ó yan ọba àkọ́kọ́ tí babaláwo bá ti yan ọba wọn á dá fáwọn ní ìwọ ọdẹ tó tẹ̀lúdò ìwọ náà ló jọba o ìwọ ọdẹ tí o tẹ̀lúdò yìí o ò gbọ́dọ̀ jọba a gbọ́dọ̀ mú ẹlòmíràn tó jẹ́ àgbẹ̀ láti fi jọba ni tí wọ́n bá wá padà jẹ ọba tán àwọn ìlú á bẹ̀rẹ̀ sí ní kún wọ́n á dó àwọn òrìṣà síbẹ̀ bí Èṣù Ògún àti Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn òrìṣà yìí ni ó máa jẹ́ kí ìlú yìí máa kún kó máa kún bí ọjà tí ó bá ti wá di ìlú tán ojúṣe mìíràn ni wípé ọba yìí á máa ké sí babaláwo lóòrèkóòrè ní ọrọọrún láti dá Ifá gbogbo ìlú pátápátá ní Ifá tẹ̀ kò sí ìlú kan tí kò ní odù Ifá tóbi ìdí nìyẹn tó jẹ́ pé tí babaláwo bá kífá wọ́n á máa ṣàwárí ọ̀pọ̀lọpọ̀ ìlú bí Èkìtì Ìbàdàn wọ́n á máa ṣàwárí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú nínú orúkọ Ifá ní èyí tí ó sì nínú àwọn ẹ̀sìn tó kù síwájú sí yàtọ̀ sí pé babaláwo ń dáfá fún ọba àwọn ọ̀rọ̀ míì máa ń jáde tó jẹ́ ojúṣe fún babaláwo nínú ààfin àti fún kábíyèsí àkọ́kọ́ ni ìtanilólobó gbogbo ìgbà tí babaláwo bá dá Ifá fún kábíyèsí ló máa ń ta kábíyèsí lólobó bóyá ìlú kan fẹ́ wá kógun jàlú yẹn wọ́n á máa sọ fún bí ẹsẹ̀ Ifá kan tó ní ká jẹ kékeré ìyà ká má bàa jẹ ńlá dífá fún onímùṣin àpárá ó máa gúnyán lẹ́bẹ́lẹ́bẹ́ bọ orí aya rẹ̀ onímùṣin àpárá òun ni wọ́n ní kó rúbọ kí ogun má bàa ṣe kó ṣùgbọ́n ọkọ tí ọ̀gbọ́n iṣẹ́ bọ kò rú ó ké sí àwọn babaláwo náà ní kí wọ́n wá dáfá fún àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ogun kó yàwó rẹ̀ mọ́ ibi tí wọ́n wá kó lọ ìṣe ló tún dáná fún ẹsẹ̀ Ifá tó gùn mọ́ kàn gé kéékèèké bí àwọ̀ bàbá àṣọ̀nà ni ìlú ibi tán tí wá kó lọ òun náà ni wá ń dáfá fún ló wá ń wá oúnjẹ ló ń gúnyán ló ń sebẹ̀ fún olórí rẹ̀ nígbà tó jẹ́ pé kó tó dín pé wọ́n kó ní ẹrú ni babaláwo ti sọ fún pé ó gbọ́dọ̀ gún iyán fúnra rẹ̀ gẹ́gẹ́ bí kábíyèsí kó sebẹ̀ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí kábíyèsí kó gbé fún olórí rẹ̀ jẹ ṣùgbọ́n lòun ọba òun ò ní lè ṣe ohun tí Ifá sọ yìí o torí náà ìtanilólobó oríṣiríṣi máa ń jáde fún àwọn kábíyèsí láti yẹra fún wàhálà kan àbí ìdààmú kan láàrin ìlú onímùṣin àpárá ó kọ tí ọ̀gbọ́n iṣẹ́ bọ kò gúnyán fún ìyàwó rẹ̀ kò sebẹ̀ fún ìyàwó rẹ̀ ṣùgbọ́n ìgbà tí wọ́n kó lẹ́rú tán iyán tí ó gún nígbà tó wà lórí àléfà ó gún nígbà tó wà ní ipò ẹrú ó sì gbé fún ìyàwó rẹ̀ kódà wọ́n tún bá ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀ lójú rẹ̀ nígbà tí wọ́n ti kó lẹ́rú kò sóhun tó máa ṣe nítorí náà kàn pàní fáwọn kábíyèsí láti máa tẹ̀lé àmọ̀ràn ìtanijí àti ìtanilólobó tí babaláwo bá sọ fún wọn gẹ́gẹ́ bí Ifá ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ ohun mìíràn tún ni pé àwọn babaláwo ló máa ń ṣe ìròyìn fáwọn kábíyèsí torí àwọn babaláwo ní àjọṣepọ̀ wọ́n ní àjọṣepọ̀ láàrin ara wọn ṣìlúṣìlú àkójọpọ̀ àwọn babaláwo ni wọ́n pè ní àjọ awo tí àràbà tàbí olúwo máa ń jẹ́ olórí wọn bí wọ́n ṣe ní ìlú Ìbàdàn bẹ́ẹ̀ náà ní ìlú Ìjẹ̀bú gbogbo wọn sì ní àjọṣepọ̀ láàrin ara wọn gbogbo tó bá ń ṣẹlẹ̀ nílùú kálukú ni kálukú máa ń sọ tí wọ́n sì máa ń délé lọ jíṣẹ́ fún kábíyèsí wọn ọba wọn torí náà oníròyìn ni babaláwo jẹ́ fún ọba ìlú kan ní ayé àtijọ́ ṣùgbọ́n tí ò rí bẹ́ẹ̀ mọ́ ní ayé òde òní ohun mìíràn ojúṣe mìíràn ni wípé babaláwo ní máa ń gba ọba nímọ̀ràn àti ìyànjú nígbà tí ọba bá wà ní ìpèbí babaláwo ni ó máa sọ ìtàn fún ọba ló máa gbà ní ìmọ̀ràn ló máa gbà ní ìyànjú tó bá dépò ọba báyìí lọ́ba ṣe ń ṣe o báyìí lọ́ba ṣe ń ṣe o má jẹ báyìí o má jẹ ń ta o
má fi bínú pààyàn, má ṣe nǹkan kan. Oríṣiríṣi ìmọ̀ràn ni àwọn babaláwo máa ń ṣe fún ọba. Ẹ dẹ̀ mọ̀ pé ká fúnni nímọ̀ràn kò tó ká gba ìmọ̀ràn. Ṣùgbọ́n ẹni tó bá kọ tí ọ̀gbọ́n ìṣe ohun tí babaláwo bá sọ àbí ohun tí Ifá bá sọ láàrin àwọn ọba, àwọn náà máa ń jẹ ìyà rẹ̀, torí kò sí ọgbọ́n tí èèwọ̀ ò ní béèrè. Ohun mìíràn ni wípé títọ́ka sí òrìṣà tí ọba máa bọ. Àwọn ọba, wọ́n ní ọba ni aláṣẹ kejì òrìṣà. Bẹ́ẹ̀ ni àwọn babaláwo ló sì máa ń sọ fún ọba pé Ifá tá dá yìí ó ní kẹ́ ẹ bọ òrìṣà ìlú o, ó ní kẹ́ ẹ bọ Èṣù o, ó ní kẹ́ ẹ bọ Ògún o, torí ogun fẹ́ jà o, Ògún ló máa bá wa ṣẹ́gun o, torí àwọn olè kan fẹ́ wá jà o, Èṣù ló máa bá wa ṣẹ́gun o, àjàkálẹ̀ àrùn kan fẹ́ jà o, Ṣọ̀pọ̀nná ló máa bá wa ṣẹ́gun. Gbogbo òrìṣà pátápátá ni wọ́n ní ojúṣe kan tàbí òmíì nínú ìlú tí wọ́n ṣe, tí wọ́n kì í jẹ́ kí ó bàjẹ́. Dídánilẹ́kọ̀ọ́, àwọn babaláwo ní máa ń dá kábíyèsí lẹ́kọ̀ọ́ o, torí pé àwọn ni òǹpìtàn Ilé Ifẹ̀. Ìdí tó fi tí yẹn fi wà nínú oríkì Ọ̀rúnmìlà nìyẹn. Òǹpìtàn gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ wọn a máa dá kábíyèsí lẹ́kọ̀ọ́ kó tó di pé ọba jẹ. Bó ṣe tẹ̀lú dó, gbogbo àwọn ìtàn odùfá tó dá, òrìṣà tó bọ, òrìṣà tó tẹ̀lú yẹn, òrìṣà tó dìmú nílùú yẹn, torí ìlú kọ̀ọ̀kan ló ní òrìṣà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n dìmú. Tí a bá dé Ọ̀yọ́lé àti Ọ̀yọ́ tó wà ńbẹ̀ yìí, a máa rí wípé Ṣàngó ni wọ́n dìmú. Bẹ́ẹ̀ ni tí a bá dé Ìbàdàn bí Òkè Ìbàdàn ni wọ́n dìmú. Tẹ́ bá dé Jẹ̀bú, Agẹmọ ni wọ́n dìmú. Tẹ́ bá dé Kòdú àtàgbègbè rẹ̀, Ẹ̀lúkú ni wọ́n dìmú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò túmọ̀ sí pé àwọn òrìṣà tó kù sí ńbẹ̀, ṣùgbọ́n wọ́n di àwọn òrìṣà kan mú ju àwọn òrìṣà kan lọ, gẹ́gẹ́ bí Ifá tí ó tẹ àwọn ìlú yẹn dó. Yàtọ̀ sí gbogbo àwọn nǹkan tá a sọ yìí, ojúṣe babaláwo pọ̀. Bí babaláwo ṣe wúlò fún ààfin náà ló wúlò fún gbogbo ìlú. Tí wọ́n bá máa dá ọjà kalẹ̀ nínú ìlú, babaláwo ni máa ń dá fáńbẹ̀. Àwọn alágbo ọmọ ni mo rántí ìgbà tèmi wà ní kékeré tí mi ti ju ọmọ ọdún 15 lọ. Bàbá mi máa ń rán mi láti lọ dá ifá fún àwọn alágbo, àwọn eléwé ọmọ nílùú Ògìjó nígbà náà. Mo dẹ̀ rántí náà nígbà tí ọba Ganiu Ahmed tí wọ́n jẹ́ Ológìjó of Ògìjó ní àná, torí wọ́n ti wàjà báyìí, èmi ni máa ń bọrí fún ọba náà. Torí náà ojúṣe babaláwo kì í ṣe kékeré rárá. Wọ́n máa ń rí dájú pé ìlú lọ ní ìrọ̀wọ́, ó lọ ní ìrọ̀sẹ̀. Tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ nílùú, kódà láyé àtijọ́ babaláwo á máa tẹ̀lé kábíyèsí lọ sójú ogun tó bá ti di pé kábíyèsí máa lọ síbẹ̀. Mẹ́pà àwọn ọba míì máa ń jagun. Ogun tó bá di pé ti jagunjagun, babaláwo máa tẹ̀lé kábíyèsí lọ. Á dẹ̀ máa dáfá lóòrèkóòrè, ìgbà wo ni, ibo ni ká gbà, sọ́nà yìí ni wọ́n gbà. A máa rí bẹ́ẹ̀ ní ayé àtijọ́, torí pé àsìkò ogun ni ní ìgbà náà tí gbogbo ènìyàn tí wọ́n du ẹ̀mí wọn láti lè gbé ilé ayé. Yàtọ̀ sí gbogbo àwọn nǹkan tí a ti sọ sẹ́yìn yìí, a máa rí pé gbogbo nǹkan àyípadà ti dé bá, gẹ́gẹ́ bí ìbéèrè tí atọ́kùn tí wọ́n béèrè lọ́wọ́ mi. A máa rí pé àyípadà ti dé bá, kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Ọba mi ò tiẹ̀ dáfárí látìgbà tó ti wà lórí àléfà. Ẹnu àwọn òrìṣà gan-an wọ́n ti pa gbogbo wọn tì. So ẹni tí ó dẹ̀ dání lókòwò kò lè pe ni lárugún. Òrìṣà tó bá gbé ni là ń bọ. Ọba tí ò dẹ̀ bọ òrìṣà kan kò lè sọ pé kí lo òrìṣà ń wò tí ogun fi kó lu òun. Torí náà àyípadà ti dé. Kí láwọn nǹkan tó wá fa àyípadà yìí? Àwọn nǹkan tó fa àyípadà yìí pọ̀ o. Ohun àkọ́kọ́ ni ẹ̀sìn àtọ̀húnrìnwá ti jẹ́ ká rí gbogbo nǹkan àṣà wa, gbogbo nǹkan ìṣe wa, wọ́n ti jẹ́ ká rí gẹ́gẹ́ bí ọ̀tá. Wọ́n ti jẹ́ ká rí pé aburú ni wọ́n. Bẹ́ẹ̀ sì rí wọn kì í ṣàbúrú. Láyé àtijọ́ èèyàn kì í dúró sídìí ọjà rẹ̀. Tó bá kó iṣu 6 síbẹ̀, ó fi òkúta 6 ṣe àlè síbẹ̀ tàbí ṣe àrokò síbẹ̀. Nípa nǹkan sílè 6 mo fẹ́ ta kíní yìí o, àbí owó ẹyọ 6 mo fẹ́ ta kíní yìí o. Ó dẹ̀ ra nǹkan ọkọ̀ síbẹ̀, ọkọ̀ oṣù lọ. Kò sẹ́ni tó máa jí, kò sẹ́ni tó máa ṣe àbòsí nídìí rẹ̀, nítorí pé àwọn òrìṣà ni wọ́n ń ṣe ìjọba ní ìgbà náà. Ẹ̀sìn ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. A máa ti rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí wa gan, a máa rí pé tí wọ́n bá jẹ́ Kristẹni, wọ́n á jẹ́ Mùsùlùmí, tí wọ́n tẹ̀ mọ̀ nǹkan kan nípa ìṣẹ̀ṣe. Ohun mìíràn ni social media.
ẹ̀rọ ayélujára ìyẹn náà ti ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ tó fi jẹ́ pé babaláwo tó jẹ́ oníròyìn fún ọba láyé àtijọ́ gbogbo ọba ló ní social media handles lásìkò yìí ẹ rí wọn lórí òpó ayélujára ẹ rí kábíyèsí lórí TikTok ẹ rí kábíyèsí lórí Facebook mo yìí ń wo Ọ̀nífẹ́ àti ọmọ wọn ní orí TikTok ní òní yìí so a rí i pé social media ti gba ayé kan èyí tí tó ti gba ipò babaláwo nínú ààfin ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ babaláwo ń bẹ àwọn ọba tó sì ń dáfá náà ń bẹ a máa rí i pé gbogbo àyípadà tó dé yìí ó ṣe àkóbá púpọ̀ fún ipò ọba ò ní yìí mọ́ ọba gan-an fọlọ́pàá gbé ọba ń ṣe òwò tí ò yẹ kó ṣe ọba ń gbalẹ̀ tí ò yẹ kó gbà ọba ń ṣẹ̀wọ̀n so oríṣiríṣi àbùkù ní ń dé bá ọba gbogbo ọba tó bá ti tàpá sí òfin àṣà ilẹ̀ Yorùbá tó ní báwo ni tòṣà Yorùbá ṣe jẹ́ báwo ni ti ìṣe Yorùbá ṣe jẹ́ òun ò ní kankan mùsùlùmí lòun kìrìsìtẹ́nì lòun a máa rí fídíò wọn pé igbó ni wọ́n máa wé ní orí ayélujára so Olódùmarè ò ní jẹ́ kí ó bàjẹ́ àmọ̀ràn tí mo máa gbá gbogbo wa náà ni pé ẹ jẹ́ ká di àṣà àti ìṣe wa mú ẹ má jò bàjẹ́ àwọn China àwọn India wọ́n dì mú wọ́n fi ń lọ síwájú sí àwọn Korea dì mú lọ ṣe ń lọ síwájú sí so àwọn Germany náà àwọn náà di tiwọn mú lọ ṣe ń lọ síwájú sí ẹ jẹ́ káwa náà di tiwa mú kàlẹ́bà ní ìlọsíwájú á lẹ́nu ọpẹ́ á lẹ́nu ìyìn lágbára Olódùmarè Ifá ní mo dúpẹ́ àwọ̀ ọba ló Ifá fọ́ba lálẹ́ ìdí Ọ̀yọ́ ọba ń sunkún pàpà òun káyé gbọ̀ngbọ̀n mi gbọ̀n àwọn ọ̀ṣọ̀run ọkàn mi ń dàgbà ló Ifá fọ́ṣọ̀run ọkàn mi ń dàgbà ilé tí ó kejì ọba nílé ayé ǹjẹ́ mo dúpẹ́ òde o àwọ̀ ọba ìwọ ló ní kí n mú rere bọ̀pọ̀n rí mo dúpẹ́ o àwọ̀ ọba gbogbo apáta lájọba lórí ayé wa bó ṣe máa jẹ́ nìyẹn Fátòsìn Àwòṣọlá Akínfákànlódò ní orúkọ mi ni ó dọjọ́ mi ọjọ́ rẹ̀ ire o. ẹ ṣeun bàbá àmọ́ dúpẹ́ o àdúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa àdúpẹ́ pé a béèrè ọ̀rọ̀ ẹ sì dá wa lóhùn mo ní dídùn lọ́sàn yẹn ọmọ sóhun gbogbo ìgbà gbogbo ilé ti gbọ́ àti mọ̀ tí ń jà àfin báyìí kì í kàn ṣe bí téèyàn lọ láàárọ̀ téèyàn ó dé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ bí ẹni rọ ọ́fíìsì àti mọ̀ tí ń bẹ́nu àfin àti mọ̀ àwọn nǹkan tí wọ́n kójọ nínú àfin ká tó pè láàfin bàbá tó ti là wá lóye o wọ́n ti jẹ́ àmọ́ ìyàtọ̀ láàrin babaláwo àtòníṣègùn ẹ ṣeun bàbá wọ́n ní erin yìí fọnkọ́mẹ́ ẹ̀ náà ó tó fún oríṣiríṣi ẹ̀kọ́ ńláńlá la ti kọ́ lónìí nípa ohun tá a fi jẹ́ nípa kábíyèsí nípa babaláwo àtòníṣègùn àti wá rí gbangba pé nínú ìran Yorùbá babaláwo ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn láwùjọ ó ní